ìjọba mi á fààyè gba àwọn oníṣòwò láti dáṣẹ́ sílẹ̀ sí i nílẹ̀ yìí. Olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣèlérí ayọ̀ fún gbogbo àwọn oníṣòwò gbogbo lágbàáyé pé kí wọ́n má fòyà rárá láti wá dálé iṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà nítorí pé òun máa ṣe ohun gbogbo tí wọ́n nílò pátá láti jẹ́ kí okòwò wọn gbèrú sí i bí wọ́n bá wá dáṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè wa. Ààrẹ Tinubu sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ajé Monday ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2023 tá a wà yìí lákòókò tó ń gba àwọn aláṣẹ iléeṣẹ́ Bharti Airtel ọ̀gbẹ́ni Sunil Bharti Mittal àti ti African Group Chief Executive ọ̀gbẹ́ni Ṣeun Ògúnsànyà lálejò lọ́fíìsì rẹ̀ kan tó wà nílùú Àbújá. Ààrẹ Tinubu ní òun rántí dáadáa ipa pàtàkì tóun kó lákòókò tóun wà nípò gómìnà ìpínlẹ̀ Èkó láti jẹ́ kí iléeṣẹ́ Econet tó ti yí orúkọ padà sí Airtel báyìí fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀‐èdè wa nígbà náà lọ́hùn-ún. Bákan náà ni ààrẹ Tinubu gbóṣùbà fún báwọn alákòóso iléeṣẹ́ náà ti ṣe ń ṣètò ohun gbogbo tí iléeṣẹ́ náà sì ń tẹ̀síwájú láti ìgbà náà títí dàsìkò yìí. Ààrẹ Tinubu tún nawọ́ ìbáṣepọ̀ sí wọn nígbà tó sọ pé yóò ran ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti fòpin sí ìṣẹ́ àti òṣì tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè yìí bí wọ́n bá lè gbòòrò sí i tí wọ́n sì tún dá àwọn iléeṣẹ́ sílẹ̀ lákọ̀tún sí orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu yin àwọn aláṣẹ ìjọba ilẹ̀ India lórí bí wọ́n ti ṣe lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti yọ ogunlọ́gọ̀ àwọn aráàlú wọn jáde nínú òṣì. Tinubu ní mo mọ ìpìlẹ̀ Airtel dáadáa lórílẹ̀‐èdè wa nígbà tí mo fi wà nípò gómìnà ìpínlẹ̀ Èkó mo wà lára àwọn tó jà fitafita láti jẹ́ kí iléeṣẹ́ Econet nígbà náà lọ́hùn fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè yìí kóhun gbogbo lè lọ déédéé nílẹ̀ wa. Mo sì mọ̀ dáadáa pé ìmọ̀ ẹ̀rọ tí ilẹ̀ India fàyè gbà wà lára ohun tó sọ wọ́n di aṣáájú nínú ohun gbogbo lápá ọ̀dọ̀ wọn lọ́hùn-ún. Àwa pàápàá máa wo àwòkọ́ṣe láti ṣe ohun tó bá dáa báyìí kò sóhun tó burú níbẹ̀ béèyàn bá wo àwòkọ́ṣe ohun tó dáa. Ètò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé wà lára àwọn ohun tó lè sún orílẹ̀-èdè Nàìjíríà dépò iwájú. Àwa pàápàá sì lè wo àwòkọ́ṣe ohun tó dáa lára ilẹ̀ India. Bákan náà ni mo tún kí àwọn aláṣẹ iléeṣẹ́ Airtel fún bí okòwò wọn ti ṣe ń gbèrú sí i nílẹ̀ wa tá a sì nígbàgbọ́ pé gbogbo àfojúsùn wọn láti di àràbà nílẹ̀ wa yóò wá sí ìmúṣẹ láìpẹ́ ọjọ́. Ààrẹ Tinubu lòun fi dá wọn lójú pé ìjọba àpapọ̀ yóò fààyè gba gbogbo àwọn iléeṣẹ́ aládàáni dáadáa nílẹ̀ wa kí okòwò wọn lè tẹ̀síwájú. Nígbà tó ń fẹ̀mí ìmoore hàn sí ààrẹ Tinubu, ọ̀gbẹ́ni Mittal dúpẹ́ gidigidi lọ́wọ́ Tinubu ó sì tún mú ìkíni wá fún ààrẹ ó sì tún mú ìkíni wá fún un láti iléeṣẹ́ rẹ̀ àti láti orílẹ̀-èdè India. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.